gbọ́ wáàsí látẹnu bàbá wa general imam nílẹ̀ Yorùbá kí Ọlọ́run ọba kọjá rí bàbá pẹ́ so wákàtí a máa fi gbé wọn wọlé ni pé tí ìbá sọ́ọ́lá bàbá wa tí ìbá sọ́ọ́lá bàbá wa gàngàngàngà làbá gan sùmùsùmù làbá sùrù bí àkùkọ sáúdí bí ràkúnmí sáúdí dàlúdàlúrú làbá dàlúrú bí Sulemanu Faruku jàgídí làbá gan. Sulemanu Faruku gbọ́ngbọ́n làbá rí bí mufti oníbẹ̀lẹ̀ gọ̀gìtìgẹ́gìbìtì làbá gan bí ó bá sọ làbàbá wa jẹ̀bìtì làbá gan gọ̀ǹgọ̀ làbá àbágọ̀ bíi ọmọ tó wà ní Ìwó yìí tó lóun mufti Ìwó oníbẹ̀lẹ́nu ọmọ bàbá Tápà bí ọmọ bàbá Ìgbìradẹ ní àbágọ̀ bíi Rashidi Olúwo bí tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ làbá ṣe gọ̀ ọmọ akótilétà tó pẹ́ bí ẹ̀ síta. Bí ẹ àlè fòlá ní. ẹ rí i pé tá a bá wà lórí àlìkínbà tí wàá ń bì àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ àwọn ọ̀rọ̀ tó mọ́gbọ́n wà ní ẹjẹ́ àtẹ̀síwájú tá a bá lálejò ẹ lè jẹ́ kálejò bọ́ lẹ́nu torí tá a bá ń ṣe wáàsí a ní fẹ́ kí àlejò wa máa kó sí wa lẹ́nu àti fẹ́ tẹ̀síwájú nínú wáàsí wa. no ẹ jẹ́ àwọn ti mute ọ̀hún ní ṣe bẹ́ẹ̀ àfa wa ti mute. so wáàsí wa tèmi ajáná sí. bàbá wa ní wáàsí wa tèmi. wáàsí wa tèmi dá lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní wáàsí wa tèmi ó dá lórí òjíṣẹ́ Allah àti gbogbo yín mọ̀. Torí ọ̀rọ̀ kan tí ń lọ tó ń já ọ̀yìn nínú ìlú. Wọ́n lọ́rọ̀ kan ń ṣẹlẹ̀ tó gba gbogbo ayélujára bí ajere. Tí àwọn ọmọ kọ Yorùbá àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n ń sọ. Wọ́n ní àwọn ọmọ olóríire àwọn ọmọ tí ó yàn ju àwọn ọmọ Yorùbá àtàtà. Tí wọ́n sọ pé Muhammadu jí pátá pupa. Wọ́n ló jíṣẹ́ Allah ó ṣàfọwọ́ra pátá pupa kan. Òun la fẹ́ ṣàlàyé lé lórí kó lè yí àwọn ọmọ Yorùbá àtàtà àtọ̀wọn akótilétà àwọn ẹrú Sáúdì. Wọ́n ní òun la fẹ́ yẹn nẹ̀nẹ̀ rẹ̀ kó lè yé gbogbo ọmọ Yorùbá gidi àtọmọ àlè Yorùbá akótilétà. Ẹ̀yà tẹ̀síwájú tẹ bá wo súnà Abu Dawud. Wọ́n ní tẹ bá wo nú súnà Abu Dawud. 3971. 3971 ẹgbẹ́ sókè àbára. Àwọn Muhammadu àtàwọn àwọn ẹmẹ̀wà rẹ̀ tán pè ní sàábé. Wọ́n ní òjíṣẹ́ Allah yẹn Muhammadu pẹ̀lú àwọn tó wọ́n jọ ń ṣe ajagun kólé àdàlú. Àwọn lọ́kọ́ ló ń kígbe wọ́n gbé wìrì. Sàábé lórí Arábíkì. Nígbà tí wọ́n lọ jalè tí wọ́n kẹrùkẹrù lójú ní wọ́n pè bẹ̀ ní ó pè ní ibi Badri tí wọ́n lọ jalè. Wọ́n ní wọ́n jagun délùú yẹn ìlú kan wọ́n pè ìlú yẹn ní ogun Badri. Ó lè dẹ̀ ní wọ́n lọ jà ń bẹ̀. Wọ́n lọ jagun. Ìgbà tí wọ́n jalè tọ́kẹ́rù tán. Wọ́n nígbà tí wọ́n ti ṣàfọwọ́ra wọn tán. Tí wọ́n délé tí wọ́n kó ẹrù délé. Wọ́n ní gbogbo nǹkan tó ṣàfọwọ́ra lójú ogun tó délé. Muhammadu bá ní tó bá di ọjọ́ kejì òun máa fún àwọn tí wọ́n jọ lọ jalè ní ẹrù tí wọ́n lẹ́yọ kankan. Muhammadu ní kí àwọn sàábì rẹ̀ fọkàn balẹ̀ kò sówó lẹ́kọ̀ọ́ àfi gìrì àparò kan lọ fún wọn lọ sùn. Ó bá dọjọ́ kejì ó bá bẹ̀rẹ̀ sí ní pín ẹrù tí wọ́n lọ jí. Wọ́n ní wọ́n dé padà níjọ́ kejì wọ́n fẹ́ pín ẹrù. Muhammadu bá ń fún wọn lẹ́yọ kankan ń fún wọn lẹ́yọ kankan. Wọ́n ní Muhammadu tó ń ṣe ní ojúkòrò jẹ́ o. Ó bá ń fún wọn ìgbà tí Muhammadu wá débì kan àwọn ará ẹ̀ wá ní ó kú pátá pupa kan tí a rí Muhammadu báwo ló ṣe jẹ́ ipò ló wà báwo ló ṣe rìn. Àwọn bàbá wa ní pátá kan bẹ nínú ẹrù ogun tí wọ́n kó yẹn tẹ́ gbogbo àwọn sàábé ti fojú sùnùkùn wò. Pátá pupa tó ń dán mí nìyí báyìí. Pátá pupa tó fún àìtàn rírí ìlú Sàúdí lọ́dún yẹn lọ́hùn. Pátá náà rẹwà pọ̀. Wọ́n ní pátá ní rẹwà. Muhammadu bá ní òun ò rí pátá àwọn sàábé bá níbo ló wá fi pátá sí. Ẹrú Allah ó ti ṣàfọwọ́ra pátá ọ̀pá lójú gbangba ayé ọmọ ò rí mọ́. Àwọn kan bá lè sọ̀rọ̀ àwọn kan ò lè sọ̀rọ̀. Wọ́n láwọn kan láyà bíi kìnìún wọ́n gbóhùn sókè. Wọ́n ní bóyá Muhammadu ló jí pátá yẹn. Wọ́n ní àbí kọ́mọ́jà pójú sí Allah yẹn Muhammadu ló ṣàfọwọ́ra pátá yẹn. Tẹ́ bá wo òye tí ò bá ti máa jalè tẹ́lẹ̀ wọn ò ní sọ bẹ́ẹ̀ pé bóyá Muhammadu ló jí pátá yẹn. Ṣé ìgbádùn mi? Wọ́n ní àwọn bàbá wa ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá pé wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láfi ń wò. Bá mọ jalè láti lẹ̀ àlìfo lè lọ. Àwọn kan bá jáde tó láyà àánú sàbí wọ́n bá ní Muhammadu ló jí pátá yẹn wọ́n bá jáde tán. Wọ́n láwọn kẹsàyà gbangba bí nẹ̀kì inú wọn.
ẹni tó bá fẹ́ ṣe àyẹ̀wò lórí nǹkan tá à ń sọ tẹ́ bá fẹ́ wo àdìsí náà Sunan wọ́n lè tó Abu bá fẹ́ Dawud wo àdìsí 3971 ẹgbọ́n sókè àbá ẹni bá fẹ́ ṣe àyẹ̀wò lórí àdìsí náà 3971 lẹ́tí máa rí Sunan Abu ó Dawud ní ẹni tó bá fẹ́ ṣe àyẹ̀wò lórí àdìsí yẹn 39 3971 ó bá tẹ̀síwájú Muhammadu bá wọlé ó bá lọ pé tó bá Muhammadu bá ní tó bá dọjọ́ kejì ọ̀wọ́n á máa ríra ó bá lọ. wọ́n ní Muhammadu bá lóun padà wá ń jọ́ kejì. ìgbà tó máa di ọjọ́ kejì. wọ́n lójú sí Allah léńjọ́ kejì. ó bá ní Allah tó ti sọ wáàyí kalẹ̀ ó tún ti sọ àyà kalẹ̀ o. Allah tó ti ṣe létẹ́sì. Allah bá sọ̀rọ̀ pé Allah bá sọ̀rọ̀ nínú Quran 3161. wọ́n ní Allah tó sọ̀rọ̀ nínú Quran 3161. ibẹ̀ ni Allah ti wá ń sọ pé kò tọ́ fún Muhammadu láti jalè. wọ́n níbẹ̀ ni Allah ti gbẹnu sí máìkì pé kò tọ́ sí òjí sí òun ìyẹn Muhammadu láti ṣàfọwọ́rá láti gbé wìrì ṣàlọ́kọ́lóhùn kígbe. láti sọ̀rọ̀ ẹ̀dá níní sẹ́kọ̀nà níní. Allah wá ń sọ fún Muhammadu pé ẹni tó jalè tó jí pátá náà àwọn nǹkan tó kó bọ̀ látọjú ibi tó ti lọ jalè tẹ́nìyẹn bá kú tán. Allah wá ń sọ pé tàbá wá rẹ́ni tó jí pátá yẹn o àbẹ́ni tó bá jí. tẹ́nìyẹn tó bá ti di ọjọ́ ìdájọ́ òun máa gbé sí ẹnìyẹn lọ́rùn. ó ní tó bá ti di ọjọ́ ìgbéde àlìkà ọmọ àǹjọ́ tí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ẹrú Allah àtẹ́sà jíǹde. òun á gbé sí ẹnìyẹn lọ́rùn wọn á fẹ́ ẹnìyẹn ṣe lẹ́yà wọn á fi ṣẹ̀sín. láì jẹ́ wúrẹ́ gbé Allah ní tó bá dọjọ́ ìgbéde àlìkà ọmọ á fi pátá ikọ̀ lọ́rùn láì ṣe kùbánà láì ṣe góòdì. ó ní gbogbo ẹ̀mí ló máa jèrè iṣẹ́ tí wọ́n bá ṣe o. ó ní gbogbo ẹni tó bá lọ́wọ́ bí pátá tí Muhammadu jí gbé gbogbo àwọn tó bá jí gbé tó wọn ò lè sòdodo tí wọ́n bẹ̀rù Muhammadu tó wọn ò lè sọ̀rọ̀ ń sojú ẹ̀ torí gbogbo wọn mọ̀ pé òjíṣẹ́ Allah ló jí pátá yẹn gbé bẹ́ẹ̀ tí wọ́n lẹ́nu ọ̀gbàyà pàdé mọ́ wọn ò lè sọ̀rọ̀. Muhammadu wá sọ bẹ́ẹ̀ fún wọn pé Allah ló sọ bẹ́ẹ̀ o nínú Quran 3161 nígbà tí ó ti jí pátá pupa. wọ́n nínú Quran 3161 ni Muhammadu sọ pé Allah tún ti rán Jùbìrìlù wá o pé ẹni tó bá jí pátá yìí gbé nínú àwọn tó bá dọjọ́ àtẹnitọ́ mọ̀ pa ẹ̀ tó bá di ọjọ́ gbéǹde Allah ò fi pátá yẹn á fi kọ lọ́rùn láì ṣe gbéǹde. a ti ń débi à ń lọ ìgbà tó wá di ọjọ́ kan ìkànnà wọn sàábé. wọ́n níjọ́ kan ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù. ọlọ́jọ́ kọjọ́ lẹ́sàbí àwọn sàábì rẹ̀ bá rí gbèrègbèrè. kò sọ fún Muhammadu pé òun ń bọ̀ ó kàn déédéé dọ́dọ̀ Muhammadu ló bá wọlé. wọ́n ní kò ta òjíṣẹ́ Allah ló bó pé òun ń bọ̀ wá. ìgbà tó máa wọlé ẹni kí ló rí fa. ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ bá di ó bá di à. lọ́rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ nígbà tí sáàbẹ̀ yẹn bá wọlé tó wọlé ó wọ yẹ̀wù Muhammadu. wọ́n ní sáàbẹ̀ wọ yẹ̀wù Muhammadu ọ̀kẹ́ bàbá. ó bá rí Muhammadu pẹ̀lú pátá pupa yìí anakumulai. ọba nínú kẹjọ expect. ó gbẹnu tán pátá pupa yìí ni Muhammadu dẹ̀ wọṣọ Aisha sí. wọ́n ní Muhammadu sí bèbè tí pátá pupa tá à ń wá kiri yìí. ẹni bá fẹ́ mọ ibi tó wà tí tó sọ ibi tí wọ́n ti rí tí ó wọ pátá pupa yẹn aṣọ Aisha tí mo lówó yẹn. wọ́n lẹ́ni tó bá fẹ́ rí ibi tí òjíṣẹ́ Allah yẹn Muhammadu ti wọ pátá pupa tálá ló wọ́n fi ṣe góòdì fúnjọ́ gbéde àlìkẹ́ ọmọ àtàwọn ok ibì kan ń bẹ tán pè ní aliadabi alimufrad 600 ibẹ̀ ni Muhammadu ti wọṣọ Aisha. olówó Èkó àgbà jánésì ń bẹ lọ́sibítù ara rẹ̀ ọ̀yá. ẹ má bínú fa ẹ má bínú fa ẹ má bínú fa. ẹ bá gbó sókè sèégi. tẹ bá fẹ́ mọ ibi tí Muhammadu ti wọṣọ Aisha aliadabi alimufrad. Muhammadu ti wọ pátá pupa. aliadabi Aisha aliadabi. alimufrad 600. alimufrad 600. ẹ ṣe bàbá wa. nígbà tí sáàbẹ̀ yẹn ẹ jẹ́ a máa tẹ̀síwájú nígbà tí sáàbẹ̀ yẹn wá wọlé tó rí Muhammadu ó ní kò sí nǹkan tó ń rí. wọ́n nígbà tí sáàbẹ̀ yẹn yọ kẹlẹ́ wọlé bí aláǹbẹ̀rẹ̀. ó ní òun ti ń rí Muhammadu tó ń wọṣọ ó lóun rí nǹkan tó rẹwà lọ́rùn Muhammadu àyàfi pátá pupa yẹn. láì ṣe máa ṣe jáǹsì. kánú àwọn sáàbẹ̀ Muhammadu yìí ó lájọ tóun ti mọ Muhammadu bí àkísà bí kò wọ bàtà pàṣípààrọ̀ bí kò wọ ṣòkòtò tí ọ̀bẹ wù mọ́. tó wọ aṣọ bàbá ò bá ìyá tan ìyá ò bá bàbá tan. ó níbẹ̀ ọjọ́ ìní tóun yọ wọlé bí aláǹbẹ̀rẹ̀ yìí ó ní ó lẹ́sọ̀ tí Muhammadu pé àfi bí Davido. ó ní pátá náà rẹwà lára Muhammadu pọ̀ fa. ó ní pátá pupa yìí rẹwà. ibi tá a ti kà ní Sunan Abu Dawud 4072.
wọ́n níbi tá a ti kà ní súnà àbúdàwúdù 4072 kẹ máa ẹ bá bá wa ti ká dé lọ ẹ gbà pàdé tẹ́ ẹ bá àwọn bá rántí pé sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rántí pé ìgbà tí wọ́n wá pátá yìí Muhammadu ní Allah ní pé ẹni tó bá jí wọ́n máa gbé sí lọ́rùn lọ́jọ́ ìdájọ́ ẹ má gbàgbé. ó ní tí bàbá wa sọ pé tẹ bá rántí gbà tá a bẹ̀rẹ̀ wá sílẹ̀ ní a ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ìgbà tí wọ́n fi olè alọ́kólóhùn kígbe yìí lọ òjíṣẹ́ Allah sallallahu alaihi níjọ́ wasallam. òjíṣẹ́ Allah wa sọ pé àyà ti sọ̀kalẹ̀ wá pé Jibril lọ ti gbé àyà dé ìpè bọ́tà tí wọ́n ń wá kí táwọn jọ̀mọ́ yìí ń wá kiri pé Allah wọn yóò fi ojú olè hàn níjọ́ gbèdé àlìkè àwọn ọmọ àpàdé sọ sí ẹ̀yìn tẹ̀ bá gbàgbé. pé olè tó bá jí yẹn wọ́n máa gbé pátá yẹn sí lọ́rùn lọ́jọ́ ìdájọ́ ẹ má gbàgbé fa. oníṣẹ́ mo parí sọ sẹ́yìn pé ẹni tó bá jí pátá yẹn tó bá dọjọ́ gbèdé àlìkè àwọn ọmọ ọjọ́ tí gbogbo mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lómìnira tá a ṣe àjíǹde fún yín ẹni tó bá wá jí pátá yẹn pé a fi ṣe góòdì sí lọ́rùn a fi pátá kọ lọ́rùn. ìyẹn nínú Quran 3161 ìyẹn nínú Quran 3161 ajá náà sì gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ mí pẹ̀lú ẹ̀rí ní fa a máa ń wà very loaded a ní yọ kúrò àdẹ̀ ní fi kún. àìsè Suleiman Faruku. tẹ́ ẹ bá wá wo ìgbà tí Muhammadu wá kú àti ibi tá a lọ ládé yìí tí aláwa gbéṣẹ́ láyé sallallahu alaihi wasallam májèlé ló pa májèlé sọ́lẹ̀ lásán. ó bá fi májèlé sínú ẹran ẹgbẹ́ ìyẹn kàyídà ìyá yìí kàyíbà. bẹ́ẹ̀ ṣe ń jáná sí ó yẹ kẹ́ ẹ kọrin yẹn ìbàjẹ́ èèyàn ò kì í kú àbábá Muhammadu àbábá Muhammada ìbásọ́lá àwa kàyíbà tó hùwà ìkà tó fẹ́ràn ẹgbẹ́ sínú oúnjẹ fún bàbá. pẹpẹ súpù ló fún àbábá Muhammadu àbábá Muhammada ẹ jẹ́ àtẹ̀síwájú bí tá à ń lọ. nígbà tí Muhammadu wá tí májèlé wá pa Muhammadu nígbà tí májèlé pa Muhammadu. wọ́n nígbà tí wọ́n fi sọ́ọ̀lẹ̀ lásán sínú oúnjẹ fún Muhammadu. wọ́n sàbí bá tẹ́ Muhammadu sílẹ̀ fọ́jọ́ méje pé a tó jí padà pé Allah máa jí padà. gbóòrùn Saudi ti lágbára tó wọ́n ní wọ́n tẹ́ sínú oòrùn tó mú jù lágbàáyé. Muhammadu bá bẹ̀rẹ̀ sí ní rùn ó bá wú oorun. láì ṣe tọ́lẹ́ẹ̀tì ayé lára. tọ́ílẹ̀tì ọmọ àlè gbọ́mọ̀ṣọ́. gbóòrùn Muhammadu ṣe gbóòrùn ládùúgbò nìyẹn o. wọ́n bá ní pé Allah máa tó jí Muhammadu àwọn náà fẹ́ ṣàfarawé bí àwọn ará bí wọ́n ní Allah máa jí Muhammadu padà. wọ́n pé òjíṣẹ́ Allah ò gbọ́dọ̀ kú báyẹn èèwọ̀ ni wọ́n bá gbọ́dọ̀ jí padà. òun ọjọ́ méje gbáko lọ́pàá Muhammadu. àdìsí kan tí wọ́n ń sọ pé tó bá sin Muhammadu ilẹ̀ ò ní gbà ó máa dá padà. wọ́n ní bàtà tí wọ́n ń tẹ̀síwájú bàbá wa ní àdìsí kẹ́ńbẹ tó sọ̀rọ̀ sókè pé òjíṣẹ́ Allah bó ṣe kú yẹn tó bá sin sínú ilẹ̀ lè ò ní gbà á. àti débi à ń lọ ibi tá à ń lọ jìnnà ibi tá kàn ń yá àlá kàn ń ṣe pẹ́pẹ́pẹ́ ibi tá wá ń lọ rè nígbà tí Muhammadu wá kú tí wọ́n fẹ́ sin tí wọ́n ti gbẹ́lẹ̀. wọ́n ní àwọn bàbá wa níbi tá à ń lọ jìnnà ibi tá à ń yà sí ló pọ̀ ìgbà tó wá fẹ́ sin Muhammadu yóò òjíṣẹ́ Allah. wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n gbókù Muhammadu sínú ilẹ̀ náà. wọ́n ní wọ́n ti gbẹ́ ilẹ̀ wọ́n wá gbé òkú Muhammadu òjíṣẹ́ Allah sínú ilẹ̀. ajá náà sì fa ẹni kí ló wá jù sínú ibi tó sin Muhammadu sí. àwọn bàbá wa adọkùnrin ṣe ń bẹ fa. adọkùnrin bàbá. tẹ́ bá báwọ̀ ẹgbẹ̀rún kan yìí ní sẹ́méjì àfi kùránì ní rìfáínárì wa kùránì là ń jẹ. kọ́lọ̀ ń darí gbà bá. kùránì là ń jẹ ní nǹkan mi níṣẹ́ tá à ń ṣe káàkan ti ka kùránì níṣẹ́ wa Allah ti yó wa. adọkùnrin bàbá. àwọn adójútì ní China ti ń ṣe mọ́tò tó ń fò kùránì làwọn ń gbé kiri àlùjọ náà lọ lé àwọn adójútì ní ọmọ. nígbà tó gbẹ́lẹ̀ náà tán wọ́n bá ju Muhammadu sínú kòtò. wọ́n nígbà tí wọ́n gbẹ́lẹ̀ fún Muhammadu láti jòkó rẹ̀ sí. lẹ́yìn ọjọ́ méje ló ti wà ńlẹ̀ ni o. wọ́n ní lẹ́yìn ọjọ́ méje ló ti wà nù. àwọn akéwù tọrọ jẹ́ wọn kọ́wọn èèyàn lè kéwù àwa dẹ̀ kọ́ wọn lè kéwù tí wọ́n ń bì. wọn sọ̀rọ̀ nípa ìṣírí mọ́ àwọn bàbá wa ní wọn sọ ìṣírí Muhammadu fún wọn lè kéwù mọ́. wọ́n bá ju pátá pupa yẹn wọ́n bá fi kọ́ Muhammadu lọ́rùn nínú sàòkù. wọ́n fi pátá pupa tí Muhammadu dín nínú ogun ọjọ́ sí wọ́n fi wé láwà ní fún lọ́rùn ní. tẹ́ bá rántí Kùránì 3161 yẹn àlàálẹ̀ ni tó bá jí pátá náà wọ́n máa fi sí lọ́rùn wọ́n máa fi ṣe ẹlẹ́yà ní ọjọ́ àjíǹde iṣẹ́ tí wọ́n ti máa bá wa lọ́hùn. àwọn bàbá wa ní tẹ́ bá rántí Kùránì tá a ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn yẹn 3161 yẹn ipe aláàtí 3161 bẹ́ẹ̀ ni. pé ẹni tó bá jí pátá yẹn á fi kọ́ lọ́rùn jọ ń gbéde ni. nígbà tí Muhammadu wá kú wọ́n wá ju pátá pupa yìí wọ́n wá jù sí.
wọ́n nígbà tí Muhammadu rè wàlẹ̀ àṣẹ lórí ibi àgbáńrè wọ́n á fi pátá yẹn kọ lọ́rùn ẹni bá láì fẹ́ sí wo láwàní. ẹni bá fẹ́ wo bí ta ti ń kà Jami àti Mid 1048 kó lọ wò ń bẹ̀ wọ́n ní ẹni tó bá fẹ́ wò Jami àti mi 1048 kó lọ ìbẹ̀lẹ̀ ti wò ń bẹ̀. sálábà fún àdìsí yìí. ẹ jẹ́ àdá ká dẹnu dúró torí ètò alẹ́ yìí a fẹ́ sọ orúkọ fáwọn èèyàn wa ìtumọ̀ àwọn orúkọ bàbá wa lárúbáwá tí ní wọ́n ń jẹ́. àwọn bàbá wa ní ọpẹ́ àwọn káwọn tó gorí límbàrí lálẹ́ yìí so a ní àkókò púpọ̀ torí àwa ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wa kó tó di pé torí ìmáàmù gẹ́gẹ́ bí ìmáàmù wọ́n bọ̀ lọ tí mo gbà àwẹ̀ káwé ó tó dé ni torí àwọn ọmọ ó sòrè àdáná sí ó sòrè anìkúnláyà wa ó sòrè oníwàásù ẹjẹ àgbé kagbé máìkì fún oníwàásù àgbáyé. Assalamu alaikum. gbogbo wa àdúrà aleykum salam. Ní ilé mọ́ṣáláṣí tiwa owó àdúrà wa ni pé kẹ́ bá wa tẹ láìkì kẹ́ tẹ láìkì ẹ sí. bẹ́ẹ̀ni kẹdẹ ṣí ẹ kó lọ bàbá ká wa sí ẹ̀ bàbá wa ẹ fọwọ́ jẹ́ ká gbé máìkì fún bàbá wa ms kọ́lọ̀njẹ́ àárín pẹ́. anìkúnláyà ustaz àgbà anìkúnláyà ẹ máa wọlé ká máa rọra ẹ máa wọlé ká máa rọra ustaz tó wá ikú nípa yín àrùn tó bábíkun ṣẹlẹ̀ yá ustaz maria bábíkun Àlejò yá yín fẹ́ sọ̀rọ̀. ustaz maria ẹ lè gbóhùn bábíkun sókè tí yá ustaz wa tó dé. ustaz maria bábíkun yá ustaz. ìyá múlíkà ẹ gbìyànjú. Àlejò yín fẹ́ kí yín. ẹjọ́ àti náà àlejò. Àlejò yín fẹ́ kí ẹ yín. gbóhùn sókè. àti mute fún yín àlejò wa ẹ káàbọ̀. Ẹ káalẹ́ o. ẹ káalẹ́ ọlá mi ò tán tẹ́ bá wà ń bẹ̀ Ẹ- send request o ó yá ẹ gbóhùn Ẹ̀yin sókè ọmọ ìyá àgbẹ̀. mi, ẹ̀yin ọmọ ìyá mi ńlẹ̀ Yorùbá, ẹ káalẹ́ o. ẹ kálẹ̀ ẹ kálẹ́ bàbá wa. Ẹ kú atótónu, Ọlọ́run ó dúró tì wá. àṣẹwà Gbogbo ń tẹ́ ké, a rí ń pé lóòótọ́ ẹ bá nu tírà ló jẹ́ kẹ̀kẹ́. Ẹni ò ní jẹ́ kí a ní a fẹ́ takò nǹkan kan bẹ́ẹ̀. Nítorí àkọsílẹ̀ iná ẹ̀ ní ń tẹ́ ké yìí. Ṣùgbọ́n èyí tó dá wa lójú ẹni pé kì í ṣe àná Muhammad tiwa ẹni ohun tí wọ́n kọ sílẹ̀ yìí ń lọ́jọ́ ẹ̀rí báyìí àwa nífẹ̀ẹ́ lẹ Yorùbá ohun tí ó sì dalẹ̀ wa rú wọ́n ní bí ìta bá lé ní bọ̀ ilé là ń sáré wá bí ilé náà bá tún wá lé ní padà ẹ̀wọ́ ìwọ láwà sáré lọ so ẹni pé àwọn oníbòmí jùlẹ̀ Yorùbá yìí náà lọ ìtorí ìlọrin baba ńlá wa ni a sì sínú kílẹ̀ Yorùbá ó dàrú a sì lè sin bí kò dàrú torí kò sí ìlú mi ìta lè claim lábẹ́ sánmà àfilẹ̀ Yorùbá yìí náà so ànábì ò jí pátá bó tiẹ̀ jẹ́ pé wọ́n kọ́ lẹ̀ ẹ̀yin kọ́ lẹ kọ́ ẹ̀rí lẹ fi kà á inú tíra tẹ̀sí tí rí ni tíra tí gbogbo ayé mọ̀ ni bẹ́ẹ̀ mo fi dá yín lójú pé àkọsílẹ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun ní tẹ́kẹ́ yìí mo sì fi Olúwa mo fi búra fún yín àpèjúwe ní pé kí wọ́n ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyíkì ẹ ṣe gan bọ́dà mi alọ́ ẹ ti sọ̀rọ̀ ẹ tún mọ́ sọ̀rọ̀ kọjá bíi pé àtúmọ̀ gbàgbé ohun tẹ́ sọ bẹ́ẹ̀ ti sọ fún wa pé àdìsí yẹn àdìsí tí gbogbo ayé mọ̀ ni àwa kọ́lá dẹ̀ kọ́ àwa náà appreciate ẹ̀ pé nǹkan tẹ́ sọ yẹn kò ń ṣàwà la kọ́ nta bá ń bẹ̀ la kà jáde báyìí sìn ẹ̀yin wá ní kò ń ṣe pé Muhammadu jín pátá yẹn gbé sẹ́yìn lè fún wa ní àdìsí míì tí wọ́n ti sọ pé bóyá Umaru ló jí pátá yẹn àbí Abu Dawudu ẹ ṣé púpọ̀ Ọlọ́run má sábà mi pẹ̀tọ́ Muhammadu ẹ kọ́ ṣé ló púpọ̀ Ọlọ́run má sábà mi dúró tì yín pátá yẹn ẹgbẹ́ ẹ ṣé púpọ̀ Ọlọ́run má sábà mi dúró tì yín nínú òfin tí mo gbọ́njú bá bí mo ṣe kéré Manuel à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. yìí ẹni pé gbogbo ohun tó jọ máa kéèyàn ó jalè olùní
ó dà pé nẹ́tíwọ́ọ̀kì wọn wà dọ̀yìí tẹ bá wà ń bẹ́ẹ̀ lè ṣí máìkì o bí àwọn dẹ̀ ní kọ́ àfà àgbọ̀yìn ẹ ti mute ẹ tan mic ẹ bọ́ tẹ sí bá ń sọ̀rọ̀ ṣe àgbọ̀ yín o. ok ṣé ń Mr. gbọ́ mi Ọláọ̀tàn ẹ send request ẹ bá gbọ́ wa o a ti ń gbọ́ yín báyìí àfà. nínú 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 Islam wa yìí nínú òfin tèmi ké ní mo ṣe kéré mọ inú ẹ̀sìn yìí ẹni pé gbogbo ohun tó jọmọ́ olè Islam lófin fún yàtọ̀ sí olè ebi ń pa mí ló fi lọ jí Islam ní kí wọ́n yáfi àmọ́ kéèyàn ó jí nǹkan wàláhì gbogbo àwa tájọ wa ń bí bá àti ẹ̀ mọ́ta yà nábì àmọ́ ti Saudi lẹ́nìí pé bí wọn bá mú nǹkan Saudi ìjìyà ń bẹ fún. ẹ má bínú mi rí orúkọ yín pé ẹ mọ̀ pé àwọn òun fẹ́ sòdè lágbàá Agbolo wọn Ajé tẹ bá ti ní kí ni orúkọ yín tẹ bá ti ní Agbolo Ajé ok Mr. Agbolo orúkọ Ajé mi nù. kò ń ṣe pé Mr. Agbolo Ajé kò ń ṣe pé kẹ́yìn Náà. ṣàlàyé tẹ bá ní hadith tó sọ pé Muhammadu jalè ń bẹ̀ yẹn wọ́n parọ́ mọ́ ni kò gbé wèrè ẹ kàn fún wa ẹ má jẹ́ káwa kan máa ṣàlàyé sí ìwé tí ò ń ṣe àwa la kọ ẹ̀yin kọ́ lẹ kọ́ bọ́ ṣe gbé Islam wá fún wa ni wọ́n fún wa níwèé méjèèjì ẹ má jẹ́ ká ní ìwé yẹn ò rí bẹ́ẹ̀ tẹ bá ní ẹ̀rí ok ẹ mú wá ẹ ṣe. ẹ̀rí mi wà nù Kùránì wípé gbogbo ẹni tó bá jalè kí wọ́n gé lọ́wọ́ tó bá gbé Mr. wèrè Agbolo Ajé ẹ gẹ́tì kí nǹkan wọ́n tá à ń gé sọ lọ́wọ́ ṣé mo Kùránì Mr. bá wá Agbolo jẹ́ Ajé òye mi. Mr. Agbolo Ajé bẹ́ẹ̀ ni wọ́n ṣòfin yẹn ó dà pé 38 kìíní kan Náà. 5 ló wà wọ́n ní bójú ọkùnrin àbóbìnrin ló jalè kó gé ọwọ́ ẹ̀ ṣé mo pé ẹni tó gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ẹni Jùbírì òun náà Ẹ ṣé ló ṣe pọ̀. nǹkan ẹni sùrẹ́ má bínú òun ni ó ṣe nǹkan ní nínú súnà Abu Dawud 3971 yẹn tí wọ́n ní ó jalè tó tó wá dọjọ́ kejì tó ní Allah ti sọ áyà kalẹ̀ pé kò tọ́ sí òjíṣẹ́ Allah yẹn Muhammadu kí wọ́n fi ẹ̀sùn olè kàn àmọ́ ẹni tó bá jalè wọ́n máa gbé pátá yẹn sí lọ́rùn tó bá di ọjọ́ àjíǹde tẹ bá rántí ìgbà tí Muhammadu wá kú pátá Ànábì yìí jalè ń bẹ̀ yẹn Ànábì jalè ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ló lè jalè Ànábì. mẹ́yìn ìgbà tí Muhammadu wá kú wọ́n wá tún gbé pátá yìí wọ́n gbé sí lọ́rùn ṣé ẹ rí pé ọ̀rọ̀ Kùránì yẹn àdìsí yẹn ó ṣe gẹ́gẹ́ tẹ́yìn bá wá ní ẹ̀rí pé Muhammadu o kò jalè ẹ lè fún wa ẹ má àdìsí àwa ti lẹ́ẹ̀rí nǹkan tá à ń gbìyànjú pé kẹ́ ṣe nìyẹn ẹ ṣe. ok ẹ ṣe gan brọ́dà mi nínú òfin Islam wọ́n ní tá bá ti rẹ́rìí inú Quran ó ti gbé ẹ̀rí inú hadith ṣubú ṣe gbà bẹ́ẹ̀ tí mùsùlùmí bá ń bẹ nù wa tá bá rẹ́rìí nínú Quran ó ti gbé ẹ̀rí hadith ṣubú ṣe gbà bẹ́ẹ̀ ẹ tí gbọ́n tá à ń sọ o ẹ ló ṣe gbà bẹ́ẹ̀. lẹ́yìn ẹ tí gẹ̀ẹ́tì àwọn dàpọ̀rọ̀ ní òye wa Kùránì ti sọ pé ẹni tó bá jalè wọ́n máa gbé pátá yẹn sí lọ́rùn níbo Kí wọ́n mi gé lọ́wọ́. ìgbà tí Muhammadu wá kú wọ́n wá gbé pátá yẹn sí lọ́rùn wọ́n dà ẹ̀yin ní mí mọ̀ bí àkàjẹ́ ká gbé jáde ṣé ká gbé jáde fún yín ni because tẹ́yìn bá ní pé kò hàn gbé sí lọ́rùn ẹ lè sọ. mo ti ka hadith àwa tẹ̀lé mú yìí ẹ̀rí wá náà ni mo wá ń sọ àsọ wọn ní wọn pé so tẹ bá ní nǹkan mi ẹ lè jẹ́ ká sọ eléyìí ẹ lẹ́rìí fún bẹ ṣe fẹ́. òun ni mo wá ń sọ Àáfà kò sábìjáde Muhammadu jalè ń kò bẹ̀ sí yẹn. òun ni mo ẹ̀rí fi ń tẹ́fẹ́ sọ sọ fún fún pé ilé ẹ ẹ̀rí jẹ́ ká tèmi Sẹ́ńtẹ̀lẹ̀ ní sọ pé nínú ó lé Quran Muhammadu ó lé ní Muhammadu ó jalè ń bẹ̀ yẹn. ẹ jẹ́ ká nínú tẹ̀síwájú. Quran ló wà ń pé bí èèyàn bá jalè kan gé lọ́wọ́. Àlọ́ lè bẹ́ẹ̀ ní ni Muhammadu alówà ó sọ amọ̀ ó gbogbo wà òtún sẹ́ tó sọ yẹn. Muhammadu jalè ń bẹ̀ yẹn olórí gbogbo gbogbo ẹ ẹ̀jẹ̀ jẹ́ ló ń ìrora sọ. ṣàlàyé fún wọn ó dàbí wọn ọ̀gbọ́n wa gbàtà sọ ẹ fi Ìyá jẹ́jẹ́ bẹ̀ ọkàn ṣàlàyé fún wọn Muhammadu òun ló ń ṣòfin òun náà ló ń parẹ́ òun ló ń kọ́ òun ló ń parẹ́ ó lè ní bọ̀bọ́ yẹn kírímìnà olórí burúkú kan ni Muhammadu jalè ń bẹ̀ yẹn ok olè ẹni ní sùn àlọ́ba. ṣiṣẹ́ mọ̀ pé mo ẹ lè má fún yín bínú bòmí ìbéèrè mi kejì ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ní ẹ̀rí náà tẹ́fẹ́ fi gbogbo yí bí ilé padà ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣe. ìbéèrè mi kejì sá tí wọ́n bá níbi Dangote ṣe tóun mo mú àpèjúwe wa ni o wọ́n ní Dangote jí gàrí kí lẹ́rọ gẹ́gẹ́ bí olóyè. Muhammadu oníṣẹ́ náà ó lè gbé dáhùn. bàbá ẹjẹ má bínú ẹjẹ dáwọn lóhùn bàbá ẹjẹ má bínú ẹ lè lo gàrí mi bẹ̀yẹn tẹ bá fẹ́ lo àpẹẹrẹ Dangote ń sìn ó ń ṣiṣẹ́ epo tí wọ́n bá fi Dangote tí Dangote àti Nàìjíríà tó bá jọ ní wọ́n jọ pa epo Nàìjíríà wọ́n fi sí àyè pé kó máa ta díẹ̀ fún àyè wà fún Dangote láti bá àwọn tọ́jọ́ ṣiṣẹ́ níjọba sọ̀rọ̀ kó dẹ̀ di lára àwọn epo kan ṣé mọ̀ pé àwa tá wà ń ta ò ní mọ̀ àmọ́ tíjà bá wá dé láàrin wọn àwọn òṣìṣẹ́ ìjọba yẹn lè sọ pé nígbà báyìí oṣù mẹ́ta sẹ́yìn Dangote ń ra epo ìjọba à ń gbépo fún àmọ́ nínú ọjọ́ báyìí Dangote gbé àwọn epo kan tí kò dẹ̀ sanwó ṣé mọ̀ pé ẹ máa gbọ́ tó bá máa sọ òjì nìyẹn táṣìírí bá tú nǹkan téèyàn bá ń rìn mọ́ lọ́mọ ẹ máa gbọ́ wọ́n lọ jalè ọ̀dọ̀ olórí ní nǹkan wà ọ̀dọ̀ Muhammadu ló wà
ìgbà tí Muhammadu fẹ́ pín ẹrù ó ní Okay, kó sir. máa lọlé ẹ máa gbọ́ ó ní kó máa lọlé ìgbà tó wá ń pín ẹrù wọn ò wá rí pátá pupa yẹn ìgbà tó wá ń wá ṣé pọ́dù ẹ̀ ló wà wọ́n wá sọ pé àwọn kan ní bóyá Muhammadu ló jí àwọn kan láyà gbàngbà wọn ní Muhammadu ló jí ìbọ́dù ẹ̀ ní ẹrù tá lọ jí wà nǹkan tó bí ọ̀rọ̀ ní Sunan Abu Dawud 3971 lélẹ̀ ó wá dọjọ́ kejì Muhammadu wá ní Jubril ti wá pé Jubril àti Allah wọ́n ń rí èrò ọkàn wọn ọmọọṣẹ́ òun wọ́n ń gbọ́ pé wọ́n ti ń fi olè lọ́hún lẹ́yìn bí Kùránì yẹn ṣe rí mò ń sọ o Allah wá sọ áyà kalẹ̀ ó wá ní kí Jubril lọ fún Muhammadu ìyẹn nínú Quran 3161 ṣètìgẹ́tì báyẹn ó wá ní kò tọ́ ẹ máa gbọ́ kò tọ́ kọ́ fi olè kan Muhammadu àmọ́ ẹni tó bá jalè tó jí èrè ojú ogun yẹn tẹ́ni yẹn bá ti kú wọ́n máa gbé nǹkan tó jí wọ́n máa gbé sí ní ọrùn wọ́n máa wá máa fi ṣe ẹlẹ́yà wọ́n á fi ṣe yẹ̀yẹ́ ní ẹ máa gbọ́ lọ́jọ́ àjíǹde gbogbo ẹ̀mí dẹ̀ ló máa jèrè iṣẹ́ wọn tó bá ṣe ṣé mo pé Allah ti sọ bẹ́ẹ̀ gbà tí Muhammadu wá kú ẹ má kó sí wọn lẹ́nu ẹ jẹ́ kán sọ̀rọ̀ wọn tí Muhammadu tó wá kú ìkan náà wọn sàábé wá Muhammadu lọlé ó wá pé Muhammadu wọ pátá yìí a lè gbé síta kàmákà bí mo ṣe ń sọ ó wá lájọ́ tóun ti ń rí Muhammadu kò sí nǹkan tó rẹwà tó báyìí lára Muhammadu àyàfi pátá pupa yìí ìyẹn nínú Sunan Abu Dawud 4072 nígbà tí Muhammadu wá kú tẹ bá wo ọ̀rọ̀ Kùránì yẹn ẹni tó jalè yẹn wọ́n máa gbé pátá yẹn sí lọ́rùn ní ọjọ́ ìdájọ́ nígbà tí Muhammadu wá kú Jami àti Mid 1048 wọ́n wá fẹ́ sin Muhammadu wọ́n wá mú pátá pupa yìí wọ́n wá jù sí Muhammadu lọ́rùn bàbá mi ẹ jẹ́ ká jọ rárá wò ẹ gbàgbé pé bóyá ẹgbẹ̀rún kan nìyí àbá àfa mi ẹ jẹ́ ká sòótọ́ wọ́n wá ju pátá yẹn sí Muhammadu lọ́rùn wọ́n wá sin mọ́ ẹ jẹ́ ká wò pé kí ni nǹkan yẹn túmọ̀ sí ṣé mo pé àwa a lè mọ Muhammadu ju àwọn sàábé lọ àwọn sàábé ẹ̀ wọ́n ti jọ lọ́rọ̀ àjọsọ pé Muhammadu pátá pupa yìí ó fẹ́ràn ẹ̀ ó dẹ̀ ní àlá ní pé ẹni tó jí wọ́n máa gbé sí lọ́rùn lọ́jọ́ ìdájọ́ ẹ jẹ́ ká kúrò lórí ilé ká tẹ̀síwájú ẹ lè dìvẹ́ǹdì ilé ó jalè ń bẹ̀ yẹn ó jalè ń bẹ̀ yẹn. sẹ́ẹ̀tì àwọn aníní ni àwọn múfólóṣù kò wá lọ kó ló ń kígbe. Hello sir, tẹ́ bá lọ wo àyà tẹ́ ké yìí sábàbù nùzọ́ọ̀lù ẹ̀ ìtàn méje ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbé wá lórí ẹ̀ ẹyọ kan bẹ̀lẹ̀ ké sá ni mo fi dá yín padà pé kẹjá lọ wo sábàbù nùzọ́ọ̀lù àyà tẹ́ ké yìí ní pé wọ́n ní ṣé ẹ̀ ń gbọ́ wọn mi sà. À ń gbọ́ yín. Ok, níbi àyà tẹ́ ké yìí ẹ ní wọ́n ní pé ńgbà tí wọ́n dé látògùn wọn bá pátá lọ́wọ́ olóríire gbogbo ayé nẹ̀ ọ̀nsẹ̀ ńlá náà Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá ké sábàbù nùzọ́ọ̀lù yẹn ìtàn méje ni wọ́n gbé wá lórí sábàbù nùzọ́ọ̀lù yẹn ìtàn àkọ́kọ́ ní pé àwọn ìjọ kan lọ bá nàbì pé tá a bá ti dé láti ogun o àwọn nǹkan tá a bá kó wá láti ogun àwa fẹ́ gbà ń bẹ̀ a fẹ́ gba iye báyìí ń bẹ̀ gbogbo àwọn ìtàn wọ̀nyí ó yẹ kí ẹ lọ wò nù sábàbù nùzọ́ọ̀lù ẹyọ kan tó kéwọn nìkan làwọn èèyàn ń ké ó sì kù mẹ́fà nsàlẹ̀ ó kù mẹ́fà ní ìsàlẹ̀ ẹ tẹ àyà yẹn síta kẹ lọ́wọ́ sábàbù nùzọ́ọ̀lù àyà yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi gbé àyà yẹn wá ẹ tẹ́ síta kẹwọ́. ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin ẹ ṣàlàyé fún wa ṣé mọ̀ pé àwa ti ṣàlàyé tiwa ẹ̀yin ẹ ṣàlàyé ìtẹ̀yìn bá fẹ́ ká tún gbọ́ other side nípa bí wọ́n ṣe ní Muhammadu jalè ẹ tún ṣàlàyé. ok sẹ́lẹ̀ bá mi gbé àyà yẹn ẹ bá gbé àyà yẹn sórí screen àyà tẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ yìí ẹ bá gbé sórí screen. wọ́n ti gbé síta àwọn náà ló wà ń ta ẹ̀ òun ló wà ń ta ẹ̀. Lárúbáwá àbí ẹ bá wa yọ kúrò ms ẹ ṣe. Lárúbáwá yẹn àbí báwo. ẹ bá gbé. àwa fẹ́ kí wọ́n máa yé gbogbo èèyàn tẹ́yìn bá ní Lárúbáwá lọ́dọ̀ yẹn máa kà á máa wò ó ń bí ẹ kàn máa sọ orúkọ sábàbù náà tó tẹ̀fẹ́ lọ bẹ́yà ibi nkẹ́tì ni bẹ́yà àjàlẹ̀ lé ní àdèmọ́ agbé síta ń bí àwọn máa ka Gẹ̀ẹ́sì ẹ̀yin máa ka Lárúbáwá ẹ ṣé bàbá. Súra ẹ bá mi dárúkọ súra yẹn nítorí mo ti ké súra yẹn mo sì ti ké àwọn sábàbù. Quran 3161. Suratu Nisa'i. Suratu Nisa'i ni. Ali Imran. Ali Imran.